ọ̀fẹ́ mi tó fún ọ. Ó tó. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Oore ọ̀fẹ́ tí kò lẹ́gbẹ́. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. A kú dédé àsìkò yìí, mo gbàdúrà lẹ́ẹ̀kan sí wípé orí ọ̀fẹ́ fún tọjọ́ tòní yóò pè ọ́ lórúkọ Jésù. Ìkànnì agbára yẹn náà la wà, Seed of Life Television tó wà ní Odò Ọ̀nà ní ìlú Ìbàdàn lórílẹ̀‐èdè Nàìjíríà. Eléyìí ni ilé-iṣẹ́ ìránṣẹ́ tó ń ṣiṣẹ́ ìmúgbòòrò àti ìsọdinilá ìjọba ọ̀run. Lẹ́ẹ̀kan sí ẹ káàbọ̀. Kókó ọ̀rọ̀ tó wà níwájú mi lénìí, òun náà ni a pè ní ìṣèsún nínú ìgbéyàwó rẹ. Dákun, madam, ẹ bá mi pè dádì. Okay, dádì ni dádì. Okay, dádì, ẹ bá mi pè mọ́mì. Ẹ jọ jókòó kájọ sọ̀rọ̀ lónìí lórí ìṣèsún nínú ìgbéyàwó. Ṣẹ́yìn méjèèjì ti jọ wà papọ̀. Nígbà náà ẹ jẹ́ ká gbàdúrà. Ọlọ́run ayérayé a dúpẹ́ o, a yìn yín lógo o. Ìdílé wọ̀nyí wà níwájú rẹ lónìí. Ọlọ́run gba ọpẹ́ wa, a fẹ́ gbọ́rọ̀ rẹ fi tún wa ṣe. Ọ̀rọ̀ ìní jẹ́ kó mú kí ìdílé wa kó so èso. Ìdílé tó ń dàrú lọ́wọ́lọ́wọ́, yálà ọkọ dá gbọ́ ni tàbí aya dá gbọ́, ọ̀rọ̀ agbára yìí ó tún ìdílé náà tò. Ògo ni forúkọ rẹ Ọlọ́run. Jésù Kristi Olúwa wa, àmín. Dádì, mọ́mì, ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí. Ẹ jẹ́ ká gbé Bíbélì ká ka ọ̀rọ̀ Ọlọ́run. Ọ̀rọ̀ Ọlọ́run wa tí a ní lónìí ó pọ̀, ó jìn, ó gùn, ṣùgbọ́n ẹsẹ̀ wúrà bẹ̀ náà ni màá fẹ́ káka. Mò ń kà láti inú ìwé Sámúẹ́lì kìíní, orí kìíní láti ẹsẹ̀ ìkẹsàn-án títí dé ẹsẹ̀ 20. Ẹ̀rí pé ó gùn díẹ̀ nítorí àkókò wa, mo sì ní àkókò tó kú níwájú mi. Ṣùgbọ́n ẹsẹ̀ wúrà yẹn ni màá fẹ́ kájọ kà. Sámúẹ́lì kìíní, orí kìíní, òun náà ni mò ń kà. Ẹsẹ̀ 19 àti ẹsẹ̀ 20, òun náà ni ẹsẹ̀ wúrà wa tá ó gbé yẹ̀wò. Ó ní wọ́n sì dìde ní kùtùkùtù òwúrọ̀, wọ́n wólẹ̀ sìn níwájú Olúwa. Wọ́n padà wá sí ilé sí Rámà. Ẹlikánà sì mọ aya rẹ̀, Olúwa sì rántí rẹ̀. Nítorí náà ó sì ṣe nígbà tí ọjọ́ rẹ̀ pé, lẹ́yìn ìgbà tí Hánà lóyún, ó sì bí ọmọkùnrin kan. Ó sì pe orúkọ rẹ̀ ní Sámúẹ́lì, pé nítorí mo béèrè rẹ̀ lọ́wọ́ Olúwa. Kí ni ìgbéyàwó? Kí ni ìṣe pàtàkì ìgbéyàwó? Ìṣèso nínú ìgbéyàwó, kí ni ìtumọ̀ rẹ̀? Ìgbéyàwó jẹ́ àdéhùn láàrin ènìyàn méjì. Ìgbéyàwó jẹ́ àdéhùn ìbáṣepọ̀ láàrin ọkùnrin àti obìnrin pẹ̀lú ìlànà àti àdéhùn tí ó gbọgbọ́, tí kò sí ohunkóhun lábẹ́ ọ̀run yìí tó lè mú wọn yà kúrò. Oh, what God has joined together, let no man put asunder. Ó dùn kọ́, àwọn bàbá wa ní ẹni dùn rò fọ́, ọwọ́ dùn gégigẹ́dú. Ohunkóhun tí Olúwa bá ti sopọ̀ ṣọ̀kan, kí ẹnikẹ́ni kó má ṣe yà wọ́n. Ìtumọ̀ ìgbéyàwó nìyẹn o. Arákùnrin kan fẹ́ ṣe ìyàwó, ẹ̀gbọ́n rẹ̀ wá pé ó ní ṣé o mọ ohun tó ń ṣe? O fẹ́ ṣe ìyàwó, ó jẹ́ gbé tán wọlé, ṣó tí ìmọ̀ iye èèyàn tó fẹ́ ni. Mo gbàdúrà irú ohun bẹ́ẹ̀ tó fọ̀ sí ọ, tí wọn náà fi ń wá obìnrin káàkiri, tó fi ń dá obìnrin jọ sínú ilé, lónìí àṣẹ òun náà kó kúrò nínú ayé rẹ̀. Lónìí nǹkan tí mo fẹ́ yànnàná ó pọ̀ díẹ̀, ṣùgbọ́n ní kánkánkánkánkánkán. Kí ni ìgbéyàwó? Mo ti sọ ìtumọ̀ ìgbéyàwó fún wa. Ìbáṣepọ̀ láàrin ọkùnrin àti obìnrin, kì í ṣe láàrin obìnrin sí obìnrin, kì í ṣe láàrin ọkùnrin sí ọkùnrin, ṣùgbọ́n láàrin ọkùnrin sí obìnrin pẹ̀lú ìmọ̀ sí Ọlọ́run àkọ́kọ́. Ẹ̀kejì, ìmọ̀ sí ẹbí méjèèjì, tó jẹ́ wípé ẹbí méjèèjì lè fi yíyangàn papọ̀ wípé àwa la dà wọ́n papọ̀, àwa la so wọ́n papọ̀. Ẹ gbọ́ o, kí wá ní èrè ìdí àti ìgbékalẹ̀ ìgbéyàwó tá a bá ń ṣe wedding nínú church? Ìyẹn ni pé ètò ìgbéyàwó, àwọn nǹkan mẹ́ta kan wà tí àwa àlùfáà máa ń dárúkọ. Kí ni àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yẹn náà? Àkọ́kọ́, wọ́n ní a gbé ìyàwó kalẹ̀. Èrèdí ìgbéyàwó àkọ́kọ́ ni pé fún ìjùmọ̀kẹ́gbẹ́ papọ̀.
eléyìí tí a rí ìfìdímúlẹ̀ rẹ̀ nínú ìwé Genesis orí 2 ẹsẹ̀ 22 bí ọkùnrin náà yóò sì fi òbí rẹ̀ sílẹ̀ wọn àti ara rẹ̀ wọ́n sì parapọ̀ wọ́n sì di ẹyọ kan gbọ́ àkọ́kọ́ nìyẹn. èrèdí kejì ni kí a lè dènà ẹ̀ṣẹ̀ àgbèrè. ìkẹta a dá a sílẹ̀ a dá ìyàwó gbígbé sílẹ̀ nítorí ọmọ bíbí ṣẹ́ríkó tó tẹ̀léra wọn ni. kí lè rèdí kí ni àgbékalẹ̀ ìyàwó tiẹ̀? ṣé àgbèrè ti kúrò nínú ìrìnàjò ìgbéyàwó rẹ? ṣé ìwà àti ìyàwó rẹ ǹjẹ́ ẹ tiẹ̀ parapọ̀ ṣé ẹ tiẹ̀ jọ ń gbàmọ̀ràn fúnra ara yín? ǹjẹ́ àkókò wà fún yín gẹ́gẹ́ bí ọkọ àti ìyàwó? ǹjẹ́ ẹ jọ ń gbára yín nímọ̀ràn? ọkọ mi àti ìyàwó rẹ̀ nínú ilé tí wọ́n kọ́ tàbí èyí tí wọ́n fi owó yá wọ́n á jọ máa gbé papọ̀ bí ìgbà pé eku àti olóńgbò mùsù bí ìgbà pé wọ́n jọ ń gbé papọ̀. olóyìnbó pè ní living as cat and rat. ọkọ àti ìyàwó sì ni wọ́n o. wọ́n so wọ́n papọ̀ ṣùgbọ́n síbẹ̀ wọ́n ń gbé bí ìgbà pé olóńgbò àti olórógbò bí ìgbà pé wọ́n jọ ṣe papọ̀. wọn ò ní àkókò. ó túmọ̀ sí pé bí irú eléyìí bá ṣẹlẹ̀ nínú ìgbéyàwó dádì àti mọ́mì tí wọ́n ń wò mí yìí ó túmọ̀ sí pé ìgbéyàwó yìí ò lè so èso. àgbèrè ṣó ti kúrò nínú ìrìn àjò yìí tí obìnrin ò máa fi ọ̀bẹ rẹ́ ọkọ rẹ̀ lẹ́yìn jẹ àbí ọkùnrin náà ò ní àwọn àbáforí lúlù lẹ́gbẹ̀ẹ́ ògiri. bí eléyìí bá ti ń wà tó ti ń farahàn nínú ìrìn àjò ìgbéyàwó yín ó túmọ̀ sí pé ìrìn àjò ìgbéyàwó yín ò lè so èso. náà ẹ jẹ́ ká wá padà kí ló ṣẹlẹ̀ nínú ìdílé Ẹlikánà níyàwó ìṣẹyọ kan ìṣe méjì. ṣùgbọ́n kíní kan wà nínú ìrìn àjò yẹn tí mo rí ní ẹsẹ̀ 4. mo rí wípé kíní kan wà nínú ìgbé ayé Ẹlikánà sí Hánà dépòdépò pé Hánà ò tí ì bímọ. mo rí ìfẹ́. Bíbélì sọ wípé nígbà tí ó ń pín ìpín ó fún Sárà ní ìpín, Hánà ó fún ní ìpín méjì nítorí kíni? Despite wípé Hánà ò tí ì bímọ ìpín rẹ̀ ju tàwọn yòókù lọ. gbọ́ ṣé torí pé madam tó jókòó lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ò tí ì bímọ o ní ẹjọ́ láti jẹ́ tó bá jẹ́ olótìtọ́ sí i. o ní ọ̀ràn láti tán níwájú Ọlọ́run torí pé ìgbékalẹ̀ ìgbéyàwó ọ̀ranyàn ni fún ìgbéyàwó yín láti so èso. epo tí mo rí tí Ẹlikánà fi sínú ọkọ̀ tó mú kí ìrìn àjò wọn kó so èso àkọ́kọ́ ó ní ìfẹ́. bí ìfẹ́ bá ti wà láàrin ọkọ àti ìyàwó lábẹ́ àkóso bó ti wulẹ̀ wù kó rí aláǹgbá ògiri ò lè lanu débi pé aláǹgbá wọ ọbẹ̀. àwọn bàbá wa sọ wípé ẹlẹ́nu rúnrún olólàmú mọ́dà ẹ̀ yẹn pé ẹlẹ́nu rúnrún ló làmú ìyá ẹ̀. bí ìfẹ́ bá tó gbọngbọ́n bá ti wà láàrin ọkọ àti ìyàwó kí àwọn ìran ọkọ tàbí ìran ìyàwó kí wọ́n mú àáké lọ́wọ́ láti pín yín níyà kò sí nǹkan kan tí wọ́n lè ṣe sí torí pé ẹ ti mọ̀ pé ìgbéyàwó yín ó gbọ́dọ̀ ṣe èso. epo àkọ́kọ́ ẹ má gbàgbé o òun ni mo pè ní ìfẹ́. irú ayé wo wá lè ní wáì. Àdìsá. láì oko àgbàdo mi òkè ọ̀hún òun náà kọ́ kò gbójú báyìí lọ ní ìrètí tí n bá débi ọ̀pẹ ìgbò òun náà máa gbó ó máa kó lọ́jà láti lọ sọ́ta ayé ìṣú mi. Àdìsá gbogbo àrùn yìí ètò kan mú ètò òun ní ìfọwọ́ sọ fún ẹ orí ọ̀fẹ́ ọjọ́ òní. nígbà wo ni ètò náà? ní aago 6 sígbà wo? sí aago 6 àràárọ̀ ní ilé iṣẹ́ ìmáwòrán. epo kejì tí ó mú kí ìgbéyàwó yín kó so èso òun náà ni ìbuọlá fún ara ẹni. buọlá fún ara rẹ gẹ́gẹ́ bó ṣe ṣèlérí lọ́jọ́ ìgbéyàwó yín. buọlá fún ọkọ rẹ, buọlá fún aya rẹ. bí ṣe pé ó wà máa báyàwó rẹ wígbà pé ó ń bá àwọn ọmọ rẹ sọ. ó máa sọ̀rọ̀ ìyàwó rẹ níta gbígbà wípé bóyá wọ́n bẹ̀ ẹ́ kó tó fẹ́ ni. ẹni tó sọ wípé èmi ò fẹ́ ọ èmi ò sì máa buọlá fún ọ bí ò bá sì buọlá fún láàrin ẹ̀yin méjèèjì bẹ́ẹ̀ ṣe jókòó tẹ́ ń wò mí yìí mò ń fi ń yé yín wípé ìgbéyàwó yín ò lè so èso. tẹ́ ẹ bá rí bí ẹni pé ó ń dùn sí nígbà tí ó bá fi di ní alẹ́ mo sọ nípa alẹ́ ọ̀la mi ò sọ nípa alẹ́ òní ó ṣeé ṣe kẹ́ ẹ má jèrè torí pé tí kò bá ti sí èso ń bẹ. so ẹ gbìyànjú kẹ́ ẹ wá ìfẹ́ ẹ̀kejì ẹ bu ọlá fúnra yín nígbà náà ní èso mẹ́ta tí Ọlọ́run retí tí ènìyàn retí ní kankan lórí ìgbéyàwó ẹ̀yin méjèèjì nígbà náà ni ó lè farahàn. àǹkà àkọ́kọ́ òun náà ni ayọ̀. ẹ rí i pé ìdílé Ẹlikánà Hánà pẹ̀lú bó ṣe rí ọkàn rẹ̀ gbọgbẹ́
ọkọ rẹ̀ sọ̀pọ̀tì ẹ̀ wọ́n jọ ń gbàdúrà àdúrà wọn sì pàpàjọgbà. Mo sọ tẹ́lẹ̀ sínú ìdílé yìí yálà ẹ̀yin náà ń pòǹgbẹ ọmọ ẹ̀ ń pòǹgbẹ èso kò sí ayọ̀ nínú ìdílé yìí tàbí ẹ ò tí ì so èso ọmọ tàbí kò sí èso ìfọwọ́sowọ́pọ̀ débi pé ẹ lè ní ìdàgbàsókè ilé rẹ́ǹtì lẹ ti ń gbé. Mo sọ̀rọ̀ agbára ìsínú ìdílé yìí lónìí gbogbo ohun tó ń yọ yín lẹ́nu tí kò jẹ́ kí èso èso rere ìyẹn Ọlọ́run kò pín yín níyà. Májẹ̀mú òkùnkùn fún ìdílé yín ọ̀run tú ká lónìí. Mo pa á láṣẹ wípé ohun tí ẹ rí tí ẹ fi sopọ̀ tí ẹ fi darapọ̀ láìpẹ́ láì jìnnà àlá yẹn yóò wá sí ìmúṣẹ. Lẹ́ẹ̀kan sí ẹ má ṣe jẹ́ ká sọ ìrètí nù. Hánà ò sọ ìrètí nù, Ẹlikánà náà bákan náà kò sọ ìrètí nù nínú ìpèníjà tí ìyàwó rẹ̀ ní. Kí lọkọ rẹ̀ ní nípèníjà? A ti rí àwọn tí wọ́n ní ìpèníjà láàrin ọjọ́ díẹ̀ ìyàwó kọ ọkọ rẹ̀ sílẹ̀, láàrin ìgbà díẹ̀ ọkọ kọ ìyàwó rẹ̀ sílẹ̀ láti lọ ṣe kíni wọ́n á ní pé àwọn olè máa endure. Kò sí ìfaradà mọ́. Ìdílé tí ìfaradà bá sì ti sọnù ó ṣeé ṣe kí wọ́n má so èso. Kò tiẹ̀ sọ́nà tí wọ́n fi fẹ́ so èso ni. Ẹ wo iye ọdún, ẹ wo iye ìgbà, ẹ wo iye àkókò tí àwọn méjèèjì fi bára wọn rìn kó tó di pé Ọlọ́run dá wọn lóhùn. Bí ìdílé yẹn ó bá so èso gbọ́jẹ́ kí sáré ka àwọn nǹkan wọ̀nyí fún ọ ní ẹsẹ̀ ìkẹtàlá. Ẹgbọ́n tí ẹsẹ̀ ìkẹtàlá sọ ó ní ìjà náà ó ń sọ̀rọ̀ lé ọkàn rẹ̀ kìkì ètè rẹ̀ ni ó mì ṣùgbọ́n a kò gbọ́ ohùn rẹ̀ nítorí náà ni Élì fi rò pé ó mu ọtí wáìnì. Hánà ń gbàdúrà Ọlọ́run sì gbọ́ ẹ̀bẹ̀ rẹ̀. Nǹkan mìíràn ni pé kí a lè dènà ìṣe àgbèrè. Nǹkan mìíràn ni pé a ó ní ìgbàgbọ́ nínú Ọlọ́run wípé kò sí nǹkan tí Ọlọ́run ò lè ṣe. Tí ìgbàgbọ́ wa bá ti rọ̀ mọ́ wípé kò sí nǹkan tí Ọlọ́run ò lè ṣe lórí ẹ̀rọ ayélujára nìkan kọ́ àti ń rí láyìíká wa nínú ìjọ onítẹ̀bọmi à ń rí láyìíká wa níbi tí a ti ń rí àwọn tó jẹ́ pé lẹ́yìn tí wọ́n rìtáyà lẹ́nu iṣẹ́ lẹ́yìn 35 years nínú ìgbéyàwó lẹ́yìn 35 years nínú iṣẹ́ ìjọba lọ́lọ́run tó dá wọn lò. Kí wá lóde tí wọ́n lò lè ní sùúrù kó gbàdúrà kí wọ́n náà kẹ́yìn méjèèjì kẹjọ fọwọ́sowọ́pọ̀ kẹ́ fẹnumọ́nu. Hánà ò rojọ́ ìdílé wọn síta ṣùgbọ́n bá Ọlọ́run sọ ìpèníjà yín ta ni wọ́n náà ń bá sọ. Ṣé kìí ṣe àwọn alàgàtà tí wọ́n ṣe tán láti tú yín ká ni wọ́n náà rojọ́ ìdílé yín fún? Ọ̀pọ̀lọpọ̀ wòlíì ló ń wo àwọn ọmọbìnrin tó wà lé ọkọ tí wọn ò lè bímọ bí wọ́n rí wọn bí àǹfààní láti máa bá wọn dẹ́ṣẹ̀ àgbèrè. Kíyèsára má kùnà kí ìgbéyàwó rẹ kó lè bá a so èso rere. Nítorí náà ó sì máa bu ọlá fún ara yín. Ohun tó bá jẹ́ ti ọkọ rẹ má gbé fún ẹlòmíì, ohun tó bá jẹ́ ti aya rẹ má gbé lọ fún ẹlòmíì. Ẹ jẹ́ kí ìbù ọlá kó wà. Bíbá Ọlọ́run dá májẹ̀mú àti mímú májẹ̀mú ṣẹ ó ṣe pàtàkì. Ìdílé yìí mo gbàgbọ́ yín pé ẹ ti gbọ́ ọ̀rọ̀ yìí láàárọ̀ yìí. Ẹ̀yin náà sì ń pinnu láti jẹ́ kí ìdílé yín kó so èso nínú ìgbéyàwó yìí. Lórúkọ Jésù èso ayọ̀ yóò fi ara hàn. Bẹ́ẹ̀ ṣe ń fọwọ́sowọ́pọ̀ ẹ̀yin méjèèjì ẹ dira yín mú kẹ́ bá Ọlọ́run sọ̀rọ̀ láàárọ̀ yìí. Mo gbàdúrà fún yín lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì. Èso tó sọnù ọ̀run dá padà, ayọ̀ kọ́rọ̀run kó dá padà. Ìbáṣepọ̀ tí ó sọ ẹ̀yin náà di olóríire káàkiri àgbáyé ó yá kó padà sínú ìrìn àjò ìgbéyàwó yín. Mo sọ tẹ́lẹ̀ sínú ayé ẹ̀yin méjèèjì wípé láti wákàtí yìí lọ èso ọmọ tá a fi ń dùn yín yẹn bí ẹ bá gbàgbọ́ lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì láìpẹ́ láì jìnnà a ó bá yín yọ̀. Ògo ni forúkọ Ọlọ́run lókè ọ̀run. Jésù Kristi Olúwa wa. Àmín. Ìkànnì yìí ẹ má gbàgbé Seed of Life Television ni a pè é. Ó kalẹ̀ sí Odò Ọ̀nà ní ìlú Ìbàdàn ní orílẹ̀-èdè Nàìjíríà. Lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì lọ́la ẹ pàdé àwọn akẹgbẹ́ mi ní ọjọ́ mẹ́jọ ìní. Èmi àti yín tó ní o wọn ò ní fi èmi àti ẹ̀yin wọn ò ní fi wá ṣe àwátì. Ẹ má gbàgbé láti tẹ bọ́tìnì pupa àṣálẹ́ yẹn àti àmì aago tó wà níbẹ̀ láti rí wípé ẹ ní ìmọ̀ sí àkókò tí ètò yìí tí yóò máa wáyé. Ẹ ṣé àdúpẹ́ o. Lẹ́ẹ̀kan sí orúkọ mi ní Yusuf David olùṣọ́ àgùntàn Kenaland Baptist Church ní Fátòkun ní ìlú Ìbàdàn. Ẹ ṣé ẹ káàbọ̀ o.